tọ́píìkì mi òun náà ni man hum awliyahullah. Abasola man hum awliyahullah. Ayé ká wáyé àyè tó tóbi ni. Àwọn tí bẹ́ẹ̀ agbọ́dọ̀ dá wọn mọ̀. Man hum awliyahullah. Àwọn wo ń jẹ́ wòye ọ̀lọ́. Kó làwọn kan jí yẹn rẹ̀ pé kò sí wòlíì. Àwọn kan jí yẹn rẹ̀ kò sí wòlíì. Àwọn kan ò sì jí yẹn rẹ̀ àwọn ọ̀dà wòlíì mọ̀. Àwọn kan ò sì jí yẹn rẹ̀ ṣùgbọ́n wọ́n dá wòlíì. Kọ́lá fún àkàbí dá wà láàlẹ́ ó ní wàyí ń náà waliyallahi khafiyan al-wara. Wa inna waliyallahi khafiyan al-wara. Aláàbò kọ́ni ní dáwà láàlẹ́ ni ó ní èèyàn lè mọ wòlíì. Èyí sì lè mọ̀. Wa inna waliyallahi khafiyan al-wara. Ó wá ní kama khafiyat an ilmihi laylatul qadr. Kama khafiyat an ilmihi laylatul qadr. Laylatul qadr. Ó ní wòlíì Ọlọ́run pamọ́ wàlá ìwọ̀n pamọ́ lóòótọ́ àmọ́ bí yẹn bá lójú tí ó fi rí wọn yóò rí wọn tí yẹn bá ní ìmọ̀ tí ó fi mọ̀ wọn yóò mọ̀ wọn. Ó ní wòlíì Ọlọ́run pamọ́ kama khafiyat an ilmihi laylatul qadr. Gbẹ́gẹ́ bí laylatul qadr ṣe pamọ́ tẹ́lẹ̀ kan ọmọdé tí í ṣe akẹ́kọ̀ọ́ 27, 23, 25, 29. Oni akan ampu alani. Àwọn tí a bá ṣe ń tọ́ ẹsẹ̀ wọn pé òní ni látọ̀ kọ́dírì táwọn. Òní ni wọ́n sì máa mẹ́rin wá. Àti a bá ṣe ń tọ́ 3 náà mẹ́rin wá. Ètí a bá ṣe ń tọ́ 21 náà wọ́n mẹ́rin wá pọ̀ nìyí. Tí a gbẹ́rù látọ̀ kọ́dírì pa mẹ́rin kan ọmọ pàtó ọjọ́ tí í ṣe. Àbá ní bẹ́ẹ̀ náà láti lè dáwọ̀ yìí mọ̀ àmì mi lè rí ká mọ̀. Man hum awliyahullah. Àwọn oníjà wòlíì Ọlọ́run. Àwọn lápẹ̀ ní wòlíì Ọlọ́run. Tọ́pìkì ọ̀rọ̀ mi nìyẹn. Àkọ́kọ́ al-waliyyu naw'an. Ẹ tá pẹ̀lú wòlíì méjì ló pèsè ọba alábùdá. Hunaka al-waliyyu bima'na al-fa'il bima'na fa'il wa hunaka al-waliyyu bima'na al-maf'ul. Waliyu pèsè méjì. Waliyu bima'na fa'il ọwà. Bẹ́ẹ̀ lẹ́nu waliyu bima'na al-maf'ul. Waliyu bima'na fa'il nínú ẹ̀lẹ́ tó ṣiṣẹ́ débẹ̀. Ó ṣiṣẹ́ gba oyè wòlíì. Ẹ gbọ́n ẹ̀fà. Wọ́n gbẹ́ ní tẹ̀síwá. Wọ́n gbẹ́ ní àwẹ̀. Wọ́n gbẹ́ ní ẹ̀kádùá. Ọlọ́run ni mo sọ di wòlíì mo sọ dọ̀rẹ́ mi. Àwọn là ń pè ní waliyu bima'na al-fa'il. Tó bẹ al-fa'il sí gàtó mi sí àgbẹ̀ mọ̀ balaga ni. Wa hunaka al-waliyu bima'na al-maf'ul. Waliyu mi ìtumọ̀ tí àwọn onídẹ́ bima'na al-fa'il ọ̀kan ló sí gàtó balaga wọ́n jẹ́ bima'na al-maf'ul. Ìyẹn ni wípé ń ta bọ́ wìláyà sí lọ́rùn. Wọ́n ò iṣẹ́ kankan. Ẹ kó iṣẹ́ nǹkan bíi tẹ̀yìn àkọ́kọ́ wọn. Wọ́n kà bọ́ sí lọ́rùn ni. Lọ́dà fún yín wọn ò ṣe fara wé o. Àwọn tó bá wìláyà sí lọ́wọ́ ọ̀tọ̀ àwọn tó ṣiṣẹ́ débẹ̀ ọ̀tọ̀. Animali awliyahullah. Àwọn wọlé àpè wòlíì kan. Àwọn wọlé wòlíì. Ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam. Ọwájúwe àwọn tá a lè pè ní wòlíì fún wa. Tẹ̀gbádìí sí mo fẹ́ mú wa. Gbàtọ́ ma sọ pé gbogbo ọ̀rọ̀ tí ń sọ náà kò fàdísì kóòtù yẹn. Kò sí rádùn Kùránì fi kóòtù yẹn méjèèjì lọ́gbọ̀. Man hum awliyahullah. Àdìsí mo fẹ́ mú ẹ̀. Ànábì ní inna lillahi ibadan. Yẹ̀dùtù umul anbiya wa shuhada. Ànábì ní inna lillahi ibadan. Àwọn èèyàn kan bẹ lórí ilẹ̀ Ọlọ́run. Yẹ̀dùtù umul anbiya wa shuhada. Gbogbo àwọn ànábì Ọlọ́run wọ́n dowó wọn. Bẹ́ẹ̀ Ọlọ́run kò èyí tó fi dá àwọn lánàá bí yìí.
àwọn èyí lọ ọba ti dá wọn káwọn wà nínú àwọn ẹrú rẹ̀ ẹrú tó dá yìí lórí ilẹ̀ yìí nínú wọn lọ bá fà wọn sí wọ́n ṣú àdá gbogbo àwọn tí wọ́n bá nínú ẹ̀mí lọ́wọ́ tí wọ́n kúkú sẹ̀yìn ní ọgbà wọ́n lọ́hùn lóòótọ́ kúkú sẹ̀yìn nínú ẹ̀dá ń kéré ọlẹ́sẹ̀ tó pọ̀ ọmọ bí ọba dá wọn sí ó ní àárín àwọn ẹrú rẹ̀ tí wọ́n bẹ lórí ilẹ̀ yìí àwọn ànábì Ọlọ́run wọn máa jowú wọn àwọn aṣọ àdáwù náà wọn máa jowú wọn fàkìlà ya Rasulullah àwọn sọ̀hábà ní ìrìn ànábì manihum la'allana nuhibbuhum manihum la'allana nuhibbuhum àwọn owó gán ní àwọn ní àwọn ànábì Ọlọ́run jowú táwọn aṣọ àdáwù náà ṣe kí ni tí wọ́n ń jowú pé kọ́ dá àwọn ìbá dá wọn níwẹ̀ ẹ̀dá báwọn la'allana nuhibbuhum káwọn náà wò lè máa nífẹ̀ẹ́ wọn Allahu akbar sábà pé ń bẹ níbi kéèyàn ọmọ ìjẹ́ wòlíì kó sì máa nífẹ̀ẹ́ wọn oríire ayérayé oríire ayé àtẹ̀jẹ́ àmà níbẹ̀ bí kò máa nífẹ̀ẹ́ àwọn wòlíì kódà bí wọ́n ṣe wòlíì àwọn sàbẹ̀ ní júwe àwọn tí òun rú fún wa yìí ànábì la'allana nuhibbuhum káwọn náà lè máa nífẹ̀ẹ́ wọn ẹgbẹ́kẹ́ la nàbí wí anabi ni wùláyíká káwọmù tàhábù min nurillah wùláyíká káwọmù tàhábù min nurillah la ala amwalin wala anzabin la ala amwalin wala ansabin bal kanu alamana biranin nurin la khawfu alayhim isa khafa an-nas wala khafinu isa khafina an-nas ẹ̀dá tó sallallahu alayhi wa sallam arábìnrin àwọn náà tó jẹ́ pé tààbù min nurillah àwọn tí wọ́n nífẹ̀ẹ́ àwọn ẹni pé wọ́n sì jókòó wọ́n kó jọ láàrin ara wọn wọ́n jókòó sékété wọ́n péjọ láàrin ara wọn wọ́n mọ̀ wá wí kẹ́lìmà tó ṣe déédéé yìí mọ́lẹ̀ látọ̀dọ̀ Ọlọ́run kí ni kẹ́lìmà náà kò náà ní la ilaha illallah. Ìrun òdìdí síkìrì lọ́wọ́ lẹ́yìn tá a bá kírun tán síkìrì ń wòjútó àwọn tí mò ń wí nù àwọn tá a wí yìí la khawfun alayhim ìsáhàfà nẹ́ẹ̀sù wàlá àsìnú àsìnà nẹ́ẹ̀sù àwọn eléyìí wọn nípa kankan gbogbo èròǹgbà àwọn ẹ̀mí wọn níbi síkìrì ló wà ayé wọn ibi síkìrì ló wà ọ̀run wọn ibi síkìrì ló wà àwọn oníkankan tí máa bá wọn láyà láyé o láàkà òfin ààrẹ ẹ̀rù yẹn bà wọn o ẹ̀rù ayé pébò láyé wọn bó láti fẹ́ ráyé lò àwọn èrí o lẹ́yìn bí wọ́n sì súnmọ́ lọ. alẹ́ la khawfun alayhim isa khafa an-nas tí àwọn ayé bá ń báyà pé bó láti sáyé ìpayé nínú ọ̀ka wọn isa khafa an-nas táyà bá ń báyà pé bó láyé àwọn ó ṣe dùn bí ó ṣe dùn nínú ọ̀rọ̀ àwọn kiri ń rò bí wọ́n ti súnmọ́ lọ́wọ́ bá wọn ni wọ́n rò wala hasinu isa hasina an-nas kò sì sí kankan tó lè bà wọn ló dé nínú ọ̀rọ̀ ayé ìtọ́ bá bọ́ fún wọn kò sí bàlújẹ́ fún wọn ìsáàkàsínà nẹ́ẹ̀sù táyé bá ń sunkún báwọn pàdánù
yàtọ̀ lórí ilẹ̀ ayé bí o ṣe wá sí ìpayà fún wọn láyé òun kò sí ìpayà fún wọn lọ́run lóbi ìlú ọlọ́run bí o ṣe sí bànújẹ́ fún wọn láyé òun lọ́dún èmi ọlọ́run yìí níjẹ́ wọn mọ́ bànújẹ́ àwọn sọ abẹ́ ní ìyá anábì ó dàbí ipa àgbọ̀ yé gbẹ anábì yẹn ti gbọ́ mi yé ẹdí ń júwe wọn fún inú Al-Qur'an a'udhu billahi minash shaitanir rajim bismillahir rahmanir rahim. A'udhu billahi minash shaitanir rajim bismillahir rahmanir rahim. Ala inna awliya Allahi la khawfun alayhim wa la hum yahzanun alladhina amanu wa kanu yattaqun lahumul bushra fil hayati